Africa Content TV. Honorable Aládéjà Òwúrọ̀, àṣàna ológun ní bàbá bọ̀ ṣẹ́gun. Honorable Tàórí ní ẹ máa wọlé. Àdí àṣà ní kẹ́wà ń ṣe fún pẹ̀pẹ́ máa ń fojojú máa ń sórí rẹ̀. Wọ́n ṣe máa ń wí jáde ìfẹ̀yàn sínú. Ṣé àwọn èèyàn burúkú, àwọn èèyàn jájíjájí, àwọn náà máa ń ṣe ojú rẹ ní gbangba. Ẹgbẹ́ pẹ́pẹ́ ọba ṣẹ̀wọ̀n, àbí tó bá ń bínú sí ẹ, wọ́n máa rẹ́rìn sí ẹ, wọ́n á fi tọ́ dúdú sínú, wọ́n á tún kùkù jáde. Ṣé ní pọ́tẹ́bù tó bá ṣe ní ìlọ ọ̀kan ẹ̀ ló máa fi jáde. Ó ti tán nínú pọ̀ ṣẹ́kù. Ẹkùn ọkọ̀ tí ilẹ̀ wá jí ọ̀pọ̀ owó rẹ̀ ní èjì mi. Bọ́dẹ̀bù èmi máa gúnlẹ̀ ayọ̀. Ṣèkúndé ọlọ́run á gbé mi délẹ̀. Ẹsẹ̀ náà ló ràn lára ẹ̀. Ṣé ní ká pa ọ́ pọ̀? Ká ràn lọ́wọ́. Ká fi ẹnu takọ́sọ̀ tó kú sọ yẹn ká fi tún ṣe ní oṣù ká fi bàjẹ́. Gbogbo ìgbà tó kúrò fẹ́ bá ṣe tí ọlọ́wọ́ bá ṣe jẹ́ ara ìlú bàjẹ́. Mo wá yóò lè ka ẹ̀. Ọ̀tá ó pọ̀. Ọ̀tá tẹ̀yọ̀ mọ́ ó dá ọ̀rọ̀ yóò tẹ̀yọ̀ mọ́ yẹn ẹ̀kọ́ lójú. Àgbà ọ̀rọ̀ gbogbo ọ̀tá ìlú àwọn ọmọ ẹ̀bùn náà. Oníṣọ̀kẹ́ ọlọ́pàá ojú odò. Wọ́n tẹ̀yìn wọ́n ti bẹ́ẹ̀ nílé wọ́n ti bẹ́ẹ̀ nílé. Oníṣẹ́ ìlú òní wọ́n ti rí orí rẹ̀ á ní bẹ́ẹ̀. Alô, disse! Ei, que lere! Iganil. Our king is here.